ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Allahu mi jọ̀wọ́ ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Òkìkí ànábì ọmọ àwọn ìdáná ọba ọmọ kúfà yakunu wọ́ọ̀dọ̀kẹ́ music ambassador òbí mi bí mi ní dákúnjẹ́ ń bí tèmi nígbà tó máa ń mi bá ń dábìrà àmọ̀jẹ̀ǹdẹ̀ ní tán fẹ́ kún rántí. Allahu mi jọ̀wọ́ ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Àìsàn kì í ṣọ̀rẹ́ ara àìsàn kì í ṣọ̀rẹ́ ara dákúmọ̀ fàìsàn tèmi nígbà tó máa ń mi bá ń dábìrà àmọ̀jẹ̀ǹdẹ̀ ní àrùká láyé. Allahu mi jọ̀wọ́ ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Ojú ló bá ara ojú ló bá ara dákun má gbọ́ ojú lọ́wọ́ mi dákun má fi stroke kàn mí nígbà tó mọ́ mi bá ń dábìrà àmọ̀jẹ̀ǹdẹ̀nu yàrá wòran o. Allahu mi jọ̀wọ́ ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo Olúwa bí. o gángan kódà o wèrè gángan kódà ọlọ́run má fi kù mí ọlọ́run má gbé kàn mí má jẹ́ kó kẹ́bí mi nígbà tó mọ́ mi bá ń dábìrà àmọ̀jẹ̀ǹdẹ̀ nìkan fi pamọ́. Allahu mi jọ̀wọ́ ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Ọlọ́run mi jọ̀wọ́ Allahu mi jọ̀wọ́ òkìkí Allahu mi jọ̀wọ́ gbogbo ìran atúnidá tó mọ̀ ń tọ̀yẹ ẹni dá mọ̀jẹ̀ kárí mi tún dáwọ̀ lànàbí oníṣẹ́ ńlá. Allahu mi jọ̀wọ́ ẹlẹ́dàá mi jọ̀wọ́ má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Màmá jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí ọjọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Màmá jẹ́ ń fojú sunkún ọmọ mi ọlọ́run ọba mò ń bẹ̀ ọ́. Má jẹ́ ń dẹni tán fẹ́ kún rántí lọ́jọ́ nǹkan ayọ̀ ọmọ tí mo bí. Má ṣọmọ mi lágbàná fún mi ọlọ́run wàhálà mò ń bẹ̀ ọ́.